Ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa. Gbogbo ọmọ Yorùbá ṣe dáadáa làbálé. Lọ́wọ́ yìí, àwọn lọ́balọ́ba láti ìpínlẹ̀ Ọ̀yọ́, Council of Obas, wọ́n lọ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe gudugudu ohun yàyà mẹ́fà lórí bí wọ́n ṣe gba àwọn tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ọ̀yọ́, ìyẹn àwọn tí Oriire, àwọn principal àti gbogbo àwọn tí wọ́n jí gbé gẹ́gẹ́ bí àwọn olóṣèlú. Ó ní kan táwọn kan ti ń sọ láti ilẹ̀ wípé kí ni ìjọba ń ṣe, kí ni ìjọba ń ṣe lórí ọ̀rọ̀ àwọn tó jí gbé. Ṣé kíní yìí ò ní lọ dàbí tàwọn Chibok? Gẹ́gẹ́ bí Ọba Ládọjà bí wọ́n ti ṣe ṣàlàyé, wọ́n ní pé lẹ́yìn tí gbogbo oríṣiríṣi táwọn èèyàn ti sọ lọ́tùn lósì, pé ìjọba gan mọ̀ ń pa all that. At the end of the day, pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣe gudugudu méje ohun yàyà mẹ́fà. Ìdí rèé tí wọ́n fi lọ kí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu, gbogbo àwọn lọ́balọ́ba, pé at least eléyìí tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe ó fi jẹ́ kí àwọn ará ìlú kan ní ìgbàgbọ́ nínú ìjọba, pé ìjọba ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Pàápàá jùlọ lórí bí ìjọba ò ṣe san owó orí, ìyẹn ransom, láti gba àwọn ọmọ yìí sílẹ̀ àtàwọn olùkọ́ tí wọ́n jí gbé. Tá bá wò lọ sọ́tún, tá bá rò lọ sósì, a rí pé bí gbogbo ohun yìí ṣe lọ, iṣẹ́ takuntakun ni ìjọba ṣe. Bẹ́ẹ̀ ni, now gẹ́gẹ́ bí àwọn àlàyé tí àwọn lọ́balọ́ba tí wọ́n ṣe, pàápàá jùlọ tí bàbá wa Ládọjà, ìyẹn Olúbàdàn ti ìlú Ìbàdàn, láwọn àlàyé tí wọ́n ṣe lórí ọ̀rọ̀ yìí, wọ́n fi jẹ́ kí gbogbo àwọn ọmọ ìlú mọ̀ pé ẹ wo ìjọba Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n ṣiṣẹ́ takuntakun, ẹni tí ò mọ̀ ni ó mọ̀. Lórí ọ̀rọ̀ yìí ni Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn fún àǹfààní àwọn tí wọ́n ń pariwo pé ìjọba àwọn ìpá àwọn kan sọ pé báwo ni wọ́n ṣe ṣe kíní yìí tó fi jẹ́ pé àwọn arábí wọ́n dẹ̀ release wọn just like that. Gbogbo náà láti gbọ́ oríṣiríṣi tó ṣẹlẹ̀. Wọ́n ní pé àwọn ẹbí àwọn tí wọ́n jí àwọn èèyàn gbé, àwọn ni wọ́n lọ mú, ní ìjọba lọ mú, òun ni wọ́n fi gba àwọn arábí lẹ̀. Now Ààrẹ Bọ́lá Ahmed Tinubu jáde, wọ́n ṣàlàyé, wọ́n yànnàná ọ̀rọ̀ yìí. Wọ́n ní ẹ wo pé òótọ́ ni wọ́n sọ, a san ransom kankan. Bẹ́ẹ̀ ni, pé ìjọba ò san ransom kankan láti gba àwọn arábí lẹ̀, pé àwọn family wọn, gẹ́gẹ́ bí wọ́n ti ṣe sọ, lẹ́yìn táwọn ti gbé family wọn, táwọn ti mú wọn, the next thing táwọn ti jẹ́ kán mọ̀ pé ẹ wo tí ẹ bá fẹ́ kí àwọn family member yín kan di ohun ìgbàgbé, ṣe tẹ́lẹ̀ àwọn tó wà lọ́dọ̀ yín yẹn nǹkan kan gbọ́dọ̀ ṣe wọ́n. Gẹ́gẹ́ bí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti ṣe ṣàlàyé pé bẹ́ẹ̀ ni kò sí owó kankan tí wọ́n sọ. So tá bá rò lọ sọ́tún, tá bá rò lọ sósì, ẹ rí pé àwọn dàbọ̀ ọ̀rọ̀ yìí òótọ́ ló já sí gbẹ̀yìn, nítorí wípé bí gbogbo ẹ ṣe lọ yẹn, ẹ rí pé àwọn lẹ́yìn tí àwọn arábí bẹ́ẹ̀ ni gẹ́gẹ́ bí àwọn tí orí yọ tí wọ́n ṣàlàyé lórí àwọn àlàyé tí wọ́n ṣe wípé àwọn agbésùnmọ̀mí yìí bí ọ̀sẹ̀ kan sígbà tí wọ́n máa fi wọ́n lẹ̀, wọ́n ti ní pé ẹ wá lọ wẹ̀, ẹ fọṣọ yín, ẹ ṣe gbá, táwọn dẹ̀ ní àwọn ò ní wẹ̀. So ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wò pé báwo ni àwọn agbésùnmọ̀mí ṣe mọ̀ pé ó ti tó àsìkò láti release àwọn arábí. Lẹ́yìn tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí wọ́n ṣe àwọn àlàyé yìí wípé bó ṣe rí gangan ni wípé lẹ́yìn tí wọ́n mú àwọn ẹbí àwọn agbésùnmọ̀mí, tí wọ́n mú wọn mọ́lẹ̀, tí wọ́n dẹ̀ kìlọ̀ fún wọn pé tẹ́ bá ti lè pa anybody nínú àwọn tó wà pẹ̀lú yín, kẹ́ gbàgbé àwọn family yín. Tá bá rò pọ̀, ẹ rí pé ìjọba gbìyànjú lórí yẹn. Bẹ́ẹ̀ ni wọ́n gbìyànjú lórí yẹn. Now ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá, gbogbo ọmọ ìlú, wọ́n kan sára sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu wípé so irú nǹkan báyìí ó ṣeé ṣe kí àwọn agbésùnmọ̀mí
kí wọ́n release àwọn tí wọ́n jí gbé láì ṣe pé wọ́n gba kọ́bọ̀, because gẹ́gẹ́ bí àwọn àlàyé tí wọ́n ṣe, wọ́n ní àwọn agbésùnmọ̀mí wọ́n béèrè fún owó, pàápàá jùlọ wọ́n ní kí wọ́n release àwọn ọ̀gá àwọn èèyàn wọn tí wọ́n wà nínú túbú, káwọn tó lè fi àwọn tí wọ́n jí gbé lẹ̀. At the end of the day, àwọn tó wà nínú túbú yẹn wọ́n yìí wà ń bẹ̀ o, ìjọba ò release wọn. Gẹ́gẹ́ bí ọba Ládọjà bí wọ́n ti ṣe ṣàlàyé pé ó fi hàn wípé ìjọba bàbá Bọ́lá Ahmed Tinubu wọ́n mọ nǹkan tí wọ́n ń ṣe lórí ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n ohun tí gbogbo àwọn ọmọ ìlú wa ń pariwo síta ń sìn ni pé ní tí àwọn ìjọba tí wọ́n ti mọ ọ̀nà tó yẹ kí wọ́n gbé gbà pé kán jọ nítorí Ọlọ́run, ẹ̀bẹ̀ ni gbogbo ọmọ ìlú ń bẹ̀ báyìí o, because the way tí ìjínigbé yìí tó ti ń lọ, a mọ̀ pé ó dàbí ó ti ń dínkù díẹ̀díẹ̀. Now kí ìjọba kan túnbọ̀ ti àwọn ọmọ ológun kan tì wọ́n síta, because gbogbo bá ṣe ń sọ pé ó wálẹ̀ yìí, ó ní àwọn agbègbè kan tó jẹ́ pé ojoojúmọ́ ni wọ́n ò sinmi o. Ó dẹ̀ láwọn tí ó pé bá ṣe ń bá yín sọ̀rọ̀ yìí, wọ́n wà nínú igbó, àwọn kan ti ń lò bí oṣù mẹ́fà. Láìpẹ́ la gbọ́ àwọn ìròyìn pé àwọn kan wà ńbẹ̀ tí wọ́n ti ń lò bí oṣù mẹ́fà. Àwọn èèyàn ọmọ ọlọ́mọ náà làwọn yẹn náà o, tó ń lo oṣù mẹ́fà. Àwọn kan ti ẹ̀ wà tó jẹ́ pé wọ́n ń lò bí wọ́n ti ń lò bí ọdún, àwọn kan ń lò bí ọdún, àwọn tó tẹ̀ ti pa wọ́n dànù. Bá dẹ̀ tún ṣe ń bá yín sọ̀rọ̀, ojoojúmọ́ ló fi ń jí àwọn èèyàn gbé. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jẹ́ kí ètò ààbò yìí yẹ kó kárí ilé. Gbogbo wa la mọ̀ pé tí ó bá ti di time election báyìí, oríṣiríṣi strategy làwọn arábí máa ń gbé jáde. Tó bá ti di irú àwọn time election yìí, ẹ máa rí oríṣiríṣi tí àwọn agbésùnmọ̀mí bí àwọn party náà ni kò tiẹ̀ wá yé wa. Wọ́n á ṣà make sure pé wọ́n lora wọn láti ba nǹkan jẹ́. Àwọn èèyàn dẹ̀ ló ń jìyà yìí. Àwọn tí wọn ò mọwọ́ tí wọn ò mẹsẹ̀, àwọn ló máa ń jẹ gbogbo ìyà orí ibẹ̀. Ó wà láyé báyìí o, ìwọ ò mọ nǹkan tó máa ṣẹlẹ̀ lọ́la. Ìdí rèé tí gbogbo wa ṣe gbọ́dọ̀ pariwo síta. Ẹ ṣàánú ọmọ ìlú. Ẹ jẹ́ kí àwọn ọmọ ológun kan túnbọ̀ jáde síta. Now ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn sọ pé tí ìjọba bá really fẹ́ kí, tó yé yín, tó bá really fẹ́ kí gbogbo kíní kó di ohun àná, gbogbo ìjínigbé yìí, pé àwọn ajínigbé tẹ́ bá mú yìí, ẹ máa yanjú wọn. Ìyẹn gangan tí ẹ ní ohun tó wà ńlẹ̀ táwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ń pariwo pé kí ló dé tó fi jẹ́ pé tẹ́ bá mú àwọn agbésùnmọ̀mí, ẹ ṣẹ̀ máa ní pé kán gbé wọn lọ court. Àbí ẹ ṣẹ̀ máa ní pé kán máa mú àwọn kan lọ court, kan ṣẹ̀ṣẹ̀ lọ máa dájọ́. Ṣé ó yẹ kí wọ́n máa sọ̀rọ̀ pé kán dájọ́ ni? Because àwọn tó ti pààyàn pakúpa. Ẹ wo irú máa yẹn sìn tó bẹ́ Mr. Michael, tó bẹ́ orí olórí. Wọ́n yìí ń gbé gbogbo wọn lọ court, kí ló ń wá kiri ń court? Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn jáde pé irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n tiẹ̀ kó yẹ kán lò tó bí 10 minutes gan tó yẹ kán fi yanjú wọn. Ó pọ̀ ju àríró ẹ̀rí. Ọjọ́ kejì kan ti yanjú wọn. Ẹ wá ní kán máa gbé wọn lọ court, tán tí wọ́n ń fún àwọn kan nínú wọn, tán fún wọn life imprisonment. Ta tún gbọ́ pé wọ́n fún àwọn kan ní 15 years imprisonment. Fún kíni? Àfi k'Ọlọ́run kó ṣàánú wa ni o. Lọ́wọ́ yìí, gbogbo àwọn lọ́balọ́ba lẹ́yìn tí wọ́n lọ kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu fún iṣẹ́ takuntakun tí wọ́n ṣe, pàápàá jùlọ ní ìpínlẹ̀ Ọ̀yọ́, because ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń wò pé kí ló tó fi wá jẹ́ pé títí ìpínlẹ̀ Ọ̀yọ́ yìí ó wá yá báyìí tó jẹ́ pé wọ́n dẹ̀ ṣe tó dẹ̀ yanjú. Pabambarì bẹ̀ ni wípé wọn tiẹ̀ tún wá san ransom kankan. Ẹ rí i pé Olódùmarè nífẹ̀ẹ́ ọmọ Yorùbá lóní gidigidi. Náà wọ́n ti dúpẹ́ lọ́wọ́ ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Gbogbo àwọn aráàlú dẹ̀ ti ní pé ẹ túbọ̀ máa ṣe iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe, ẹ túbọ̀ kára mọ́, because ẹ̀mí àwọn èèyàn ò jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni ẹ̀yin èèyàn wa, a ní rí jù báyìí lọ lórí eléyìí o. Ẹ jẹ́ n gbọ́ comment yín lórí comment section. Kí ni èrò yín lórí comment section? Ẹ má dẹ̀ gbàgbé láti tẹ̀lé Pilado World fún àwọn ìtúpalẹ̀ míì. Ó tún dọjọ́ mi o, ọjọ́ rẹ̀ ó dàbọ̀.